Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Irú aṣọ wo ló yẹ kí o máa wọ̀ sùn? Irú àwọn aṣọ wo ni ò yẹ kó wọ̀ sùn? Irú àwọn aṣọ wo ló yẹ kó máa fi bora sùn? Irú àwọn aṣọ wo ni ò tiẹ̀ yẹ kó máa fi bora sùn? Ẹ bá wọn kan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kí ẹ wá gbọ́ àlàyé bàbá ọ̀rọ̀ lọ́jọ́ tèní. Ìrírí ayé TV àwa ni bàbá. Ẹ kú ilé là ń kára lé o, ẹ kábọ̀ là ń kèrò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé, baálé ilé là ń kí elégbèje àdó, bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ ilé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òde, àkú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì Ìrírí Ayé TV. Ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kanòjọ̀kan lórí ìkànnì yìí àti orí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún. Ọba mi Elédùà kò nípa náà fẹ́ ọ̀hún, ẹ bá ń ṣàmì. Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀. Àní ohun táláìmọ̀ kan fi ń ṣera rẹ̀ ló pọ̀. Bẹ́ẹ̀ ni, kò sí ohun tó burú nínú kó wá ìmọ̀ nípa ìgbésí ayé rẹ̀ àti ìgbésí ayé àwọn ọmọ rẹ̀. Ohun tí mo fẹ́ kẹ́ lọ mọ̀ dájú ni pé kì í ṣe gbogbo ogun tí ń jà wá náà ló wá látọwọ́ ọ̀tá. Bẹ́ẹ̀ ni, bóyá lo mọ̀ yí pé àwọn nǹkan tó lérò òun ní kó ìfàsẹ́yìn bá ẹ̀. Àwọn nǹkan tó lákìyèsí rẹ̀ òun ní fa ìlákòjọ fún ẹ̀. Kódà gbogbo àlákàlà tó ń lá gbogbo ẹ̀ náà kọ́ ló jẹ́ iṣẹ́ ayé. Ó yẹ kó o ṣèwádìí nípa ohun tó bá ìṣẹ̀dá rẹ mu. Ó yẹ kó o ṣèwádìí nípa ohun tó bá ìràwọ̀ rẹ mu ni. Ẹ wá gbọ́ àlàyé nípa àwọn aṣọ tí ò yẹ kí èèyàn mọ wọ̀ sùn àti àwọn aṣọ tí ò yẹ kí èèyàn mọ fi bora sùn. Ìṣe ni kẹ́ wá tákàdá àti gègé ìkọ̀wé ilé ẹ̀kọ́ yíyá lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàárọ̀ oòjíire. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Pàápàá ní í ṣe lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ẹ̀yin tó ṣe ń pé ìràwọ̀ ọ̀nà lẹ̀ ń lò. Ẹ wá gbọ́ àlàyé nípa àwọn aṣọ tí ò yẹ kẹ́ ẹ mọ wọ̀ sùn àti àwọn aṣọ tí ò yẹ kẹ́ ẹ mọ fi bora sùn. Ẹ gbọ́ mi dáadáa, ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà ni mò ń sọ nípa rẹ̀ o. Ẹ̀yin lẹ́ni èyí tí mo fẹ́ sọ yìí torí pé ìràwọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú àwọn nǹkan tó bá a lára mu ni. Ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi tìyín wà lọ́tọ̀, ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ tìyín náà wà lọ́tọ̀, ẹ̀yin náà tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ tìyín náà wà lọ́tọ̀. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ mẹ́nu bà yìí, ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà ni. Àkọ́kọ́ náà, wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà, ẹ gbọ́dọ̀ mọ wọ aṣọ aláràǹbarà fi sùn. Tá a bá sọ aṣọ aláràǹbarà, ó lè mọ iye ẹlòmíì dáadáa. Aṣọ aláràǹbarà ní aṣọ tó ṣe ń pé àárí kọ́lọ̀ dúdú ń bẹ, àárí kọ́lọ̀ funfun ń bẹ, àárí kọ́lọ̀ pupa ń bẹ, àárí kọ́lọ̀ eléwé ń bẹ, àárí kọ́lọ̀ olómi ẹdìyẹ ń bẹ, àárí oríṣiríṣi kọ́lọ̀ tó tó bíi 4 lára aṣọ ọ̀hún. Lápèjúwe èyí tí mo wọ̀ yìí nísìn, tẹ́ ẹ bá wọ aṣọ tí mo wọ̀ yìí, ẹ rí i pé ẹ fẹ́ rí kọ́lọ̀ tó bíi 3 lórí rẹ̀. Mo kí gbogbo ẹbí Selu ọba ọmọ aróra àgbá ètò tí wọ́n ń bẹ létí ìgbọ́ lọ́jọ́ tèní. Aṣọ tí wọ́n fi ṣe ọdún mọ̀mí ọdún tó wá lọ òun ni mo wọ̀ yìí. Mo kí gbogbo ọmọ Selu ọba, gbogbo ẹ̀yin ti tákàn mo kí yín lọ́jọ́ tèní. Ọdún tí ń bọ̀ yìí náà ó ti wọlé dé, ọba mi Elédùà yóò jẹ́ àrówó ra aṣọ ọdún. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo sì wá fi dédé àkókò yìí náà mo fi kí gbogbo ẹ̀yin fọ́nsìn pé ẹ kú palẹ̀mọ́. Bẹ́ẹ̀ ni ẹ kú palẹ̀mọ́. Òpin ọ̀sẹ̀ yìí gangan ni gbogbo nǹkan yóò ti mọ wáyé. Ìyẹn nípa ìgbéyàwó ohun ìfẹ́ SOMIDA. Òpin ọ̀sẹ̀ yìí náà ni ó ti mọ wáyé. Gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè yín pé ṣó possible láti lè mọ wò wá kedere bí ṣe ń lọ gbà lórí ìkànnì tá a wà yìí. Àti lè fọwọ́ ẹ̀ sọ̀yà ní báyìí wípé ẹ mọ wò wá live and direct bí gbogbo nǹkan ṣe ń lọ gbà lórí ìkànnì yìí. Ìdí ni pé amójú ẹ̀rọ mi kò ní lè bá wa débẹ̀ yẹn ní ọjọ́ yẹn. Rí báyìí òun gan fẹ́ lọ ṣòkó bàbá rẹ̀ ní ọjọ́ kejì. Ọjọ́ kejì yẹn sì ń jẹ́ ọjọ́ sàmẹ́dì, ìyẹn ọjọ́ sátọ̀dé, ọjọ́ àbámẹ́ta. Bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ ọ̀sẹ̀ ni ìgbéyàwó yìí yóò máa wáyé. Fún ìdí èyí mi ò tí ì lè fọwọ́ ẹ̀ sọ̀yà bóyá amójú ẹ̀rọ wa yóò bá wa lọ. Tá a bá rí amójú ẹ̀rọ wa náà ni tá a bá rẹ́ nìkan tó bá mọwọ́ rẹ̀ tó lè bá wa gbé sí live and direct lórí ìkànnì yìí. Ó fi hàn yín pé gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú òkèèrè tẹ́ lè láǹfààní àti wá fi ìgbéyàwó yìí ẹ mọ̀ wò wá kedere bí gbogbo nǹkan ṣe ń lọ bẹ̀. Tá a bá sì gbé e síbẹ̀ náà ni gbogbo bí ṣe ń lọ gbà ó dá mi lójú pé ara àwọn ẹni tí wọ́n mọ̀ ṣe àkásílẹ̀ rẹ̀ tó ṣe ń pé lẹ́yìn tá a bá padà wálé a wá fi bí gbogbo nǹkan ṣe ń lọ gbà sórí ìkànnì yìí fún yín
tí gbogbo yín yóò mọ̀ bí gbogbo nǹkan ṣe lọ gbà àtọrọ àdúró tì lọ́wọ́ yín o ẹ mọ́ fi wálẹ̀ ẹ dúró tì wá ìrànlọ́wọ́ yín ló jẹ wá lógún fún ti ìgbéyàwó yìí bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí yín ránṣẹ́ sí wa náà ni ẹ lè bá wa sọ̀rọ̀ lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fáǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 àmọ́ retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o mo ń padà bọ̀ sórí ètò lára àwọn aṣọ tí ò yẹ kí ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ náà mọ wọ̀ sùn àbí mọ fi bora sùn mo ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV ìkànnì tiwantiwa. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV àní lára àwọn aṣọ tí oníràwọ̀ náà ò gbọ́dọ̀ wọ̀ sùn lára aṣọ tí oníràwọ̀ náà ò gbọ́dọ̀ mọ fi bora sùn wọ́n ní aṣọ tí a bá fi ṣiṣẹ́ lójúmọ́ ìyálà iṣẹ́ líle ni tàbí iṣẹ́ tí ò lè ìyálà iṣẹ́ ọ́fíìsì ni àbí iṣẹ́ inú ilé náà wọ́n nírúfẹ́ aṣọ báyìí oníràwọ̀ náà ò gbọ́dọ̀ mọ wọ̀ sùn tàbí kó fi irúfẹ́ aṣọ báyìí fi bora sùn gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń lọ lọ́jà aṣọ tẹ́ ẹ mú lọ ọjà láàárọ̀ bóyá ìró yín tẹ́ ẹ bá délé lálẹ́ ẹ mọ́ fi bora sùn tẹ́ ẹ bá jẹ́ oníràwọ̀ náà ìwọ náà tó ṣe ń pé ọ́fíìsì ló ń lọ láàárọ̀ tó bá dalẹ́ ó padà wálé ó ti gba AC sára dáadáa ó ti gba atẹ́gùn sára dáadáa níbi iṣẹ́ rẹ̀ tó o bá délé lálẹ́ aṣọ yìí ó ti di aṣọ tó o fi ṣiṣẹ́ bọ́ kalẹ̀ tó o bá fẹ́ sùn mọ́ wọ̀rúfẹ́ aṣọ báyìí sùn ìyẹn tó o bá jẹ́ oníràwọ̀ náà gbogbo ẹ̀yin ìyá wa náà tó ṣe ń pé níwọ̀n ìgbà tó bá ti dalẹ́ àwọn ọmọ yìí tí wọ́n bá sùn báyìí aṣọ tẹ́ ẹ bá rí lẹ́kàn náwó mú tẹ́ fi bora fún wọn sùn ẹ dákun torí tọlọ́hun ẹ ṣèwádìí nípa àwọn ọmọ yìí tó bá jẹ́ oníràwọ̀ náà ni wọ́n ẹ mọ́ fi aṣọ tẹ́ ẹ lò lọ́sàn-án ẹ mọ́ fi bora fún wọn sùn ohun tó dára ni pé ẹ jẹ́ kí àwọn ọmọ yín kí wọ́n máa ní aṣọ ìbora wọn lọ́tọ̀ ẹ̀yin gan tẹ́ ẹ jóbì ẹ jẹ́ kí a máa ní aṣọ ìbora wa lọ́tọ̀ àwọn baálé ilé mi náà ti ẹwà tó ṣe ń pé wọn ò láṣọ ìbora wọn o tí wọ́n bá fẹ́ sùn báyìí wọ́n kàn náwó mú ìró ìyàwó wọn kàn ní wọ́n ó fi dà á bora sùn ha tó o bá jẹ́ oníràwọ̀ náà aṣọ tí wọ́n ti fi ṣiṣẹ́ lọ́sàn-án má fi bora sùn níwọ̀n ìgbà tó o bá fẹ́ sùn lálẹ́ ó léwu púpọ̀ fún ẹ ìyẹn tó o bá jẹ́ oníràwọ̀ náà. ẹ wá jẹ́ kí n mú kan fi kún lọ́jọ́ tèní lára àwọn aṣọ tí ò yẹ kí a máa fi bora sùn àti aṣọ tí ò yẹ ká máa wọ̀ sùn ẹ jẹ́ kí n mú kan sí ṣùgbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà. Ìrírí Ayé TV ìkànnì ọmọ káàrọ̀ òjíire. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV àní èyí tí mo fẹ́ fi kún fẹ̀yìn ara lé lọ́jọ́ tèní ìyẹn fẹ̀yìn tẹ̀ ń lo ìràwọ̀ náà wọ́n ní aṣọ tó bá dọ̀tí kò yẹ kí oníràwọ̀ náà máa fi bora sùn aṣọ tí ẹ̀gbin bá ń bẹ lára rẹ̀ kò dára ká máa fi bora sùn gbogbo àná láti ẹ̀ ti mọ̀ yín pé irúfẹ́ aṣọ báyìí kò yẹ láti máa fi bora sùn ṣùgbọ́n tẹ́ ẹ bá dá wọn nù lémìí aṣọ ìbora ẹlòmíì báyìí kò lè gba ẹ̀gbẹ́ imú rẹ̀ kọjá tó bá gbẹ̀gbẹ́ imú rẹ̀ kọjá ó sin báyìí ni irúfẹ́ yìí tẹ́ ń lo ìràwọ̀ náà ẹ gbọ́dọ̀ mọ fi aṣọ báyìí fi sùn gbogbo ẹ̀yin náà táwọn ọmọ yín ń lo ìràwọ̀ náà ẹ mọ ṣàkíyèsí aṣọ ìbora wọn tí ẹ̀gbin bá ń bẹ lórí rẹ̀ ẹ mọ mójútó ẹ fọ̀ ọ́ fún wọn àbí kí ẹ pààrọ̀ rẹ̀ fún wọn kó má jásí pé àti kékeré làwọn ọmọ yóò ti bọ́ sínú ogun àìkójọ kó má jẹ́ pé láti kékeré làwọn ọmọ yóò ti bọ́ sínú ogun ìfàsẹ́yìn kó má jẹ́ láti kékeré làwọn ọmọ yóò ti bẹ́ sínú ogun àlákàlà bẹ́ẹ̀ náà tún ni aṣọ tó bá dọ̀tí tí ẹ̀gbin ń bẹ lára rẹ̀ yìí ẹ má jẹ́ ká mọ wọ̀ ọ́ sùn ìyẹn gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìràwọ̀ ọ̀nà ẹ ṣàmójútó àwọn kinní yìí dáadáa àwọn ọmọ yín tí wọ́n ní ìràwọ̀ ọ̀nà ẹ ṣàmójútó rẹ̀ tó bá di pé wọ́n fẹ́ lọ sùn lálẹ́ ẹ wọ aṣọ tí ń bẹ lọ́rùn wọn ṣé aṣọ tí ẹ̀gbin ń bẹ lára rẹ̀ ni ṣé aṣọ tó dọ̀tí ni bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ bọ́ ọ lára wọn kí ẹ fi èyí tó mọ́ sí wọn lára gbogbo èyí tí mò ń kà yìí ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà lẹ́ni yìí o ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi tiyín ń bọ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ tiyín náà ń bọ̀ lẹ́yìn ẹ̀yin náà tẹ́ ń lo ìràwọ̀ erùpẹ̀ tiyín náà ń bọ̀ lẹ́yìn gbogbo èyí tí mò ń kà yìí fún ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà ni. ẹ wá jẹ́ kí n tẹ̀síwájú lórí ètò ṣùgbọ́n amójú ẹ̀rọ mi ń gbọ́wọ́ léra wọn lọ́hùn-ún ẹ jẹ́ ń gbọ́ ohun tó fẹ́ sọ kó tó di pé ìmọ̀ tẹ̀síwájú lórí ètò. Ìrírí Ayé TV àwa ni bàbá. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV ó wù mí kí n tẹ̀síwájú lórí ètò
ó wù mí kí n bọ́ sórí ìràwọ̀ míì ṣùgbọ́n amójú ẹ̀rọ mi ìgbéwọléwọ́ rẹ̀ ó ní àkókò ti lọ púpọ̀ lórí ètò. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lo ìràwọ̀ erùpẹ̀, àbẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́, àbẹ́yìn náà tẹ́ ń lo ìràwọ̀ omi, tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àwọn aṣọ tí ò yẹ kẹ́ ẹ mọ wọ̀ sùn àbí àwọn aṣọ tí ò yẹ kẹ́ ẹ mọ fi bora sùn, ẹ kàn sí mi lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà tá a sọ yìí, tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa àwọn aṣọ tó dára kẹ́yìn náà mọ wọ̀ sùn torí àwọn èyí tí ò dára kẹ́ ẹ mọ wọ̀ sùn lákàyè, ẹ̀yin náà lè kàn sí mi lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́sì má gbàgbé bóyá àdúró tìǹtìǹ náà lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí àbí ìrànlọ́wọ́ yín lẹ fẹ́ gbé fún wa lórí ètò yìí nípa ìgbéyàwó ohun ìfẹ́ SOMIDA, nọ́mbà yìí kan náà lẹ tún lè fi bá wa sọ̀rọ̀. Kí o bá mi Elédùà kó dúró tì yín kó dúró tà wá náà torí pé àtìlẹ́yìn yín ni tó jẹ wá lógún lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìtẹ́lọ́rùn yín gangan ṣe jẹ wá lógún. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ̀ fẹ́lẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní, mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá èyí ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò, ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tekó kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá.